ìwé òwe orí kìíní ẹsẹ̀ 22. Ó ní àwọn aláìgbọ́n kú nítorí àìgbà ẹ̀kọ́, àìbìkítà àwọn òmùgọ̀ ni yóò sì pa wọ́n run. Tó bá mi ṣí síwé òwe kan náà orí 22 ẹsẹ̀ 3, ó ní ọlọ́gbọ́n rí ibi ó farapamọ́, òpè sì ń bá tirẹ̀ lọ láìbìkítà, ó sì kó sínú ìyọnu. Ìwọ mùsùlùmí ọ̀rọ̀ kan wọn náà tó rántí ọ̀gbẹ́ni tó fi ràkúnmí rẹ̀ sí ń ta tó wọnú ilé tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam wá ń bí wípé tí ó so ràkúnmí rẹ̀ olóhùn òṣó òun fọlọ́hún sọ. Ànábì ní kọ́kọ́ lọ so ràkúnmí rẹ̀ náà kó o ṣe fọlọ́hún sọ. Ẹ̀mí tirẹ̀ ní ràkúnmí rẹ̀ báyìí o. Ṣé ó kọ́kọ́ so ẹ̀mí rẹ̀ náà ni àbí ó hùwà òmùgọ̀ tí ó kó báyìí? Àwọn ìbéèrè wọ̀nyí ni mò ń béèrè o. Ọ̀rọ̀ coronavirus yìí ti kúrò lérè báyìí o. Àwa 100 fẹ́ ṣe nǹkan kan ní ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí ni wọ́n ti ní ká péjọ ká wá ṣe àdúrà. Ó ti kọjá rẹ̀ báyìí, dúró rẹ sílé rẹ kọ́lọ́hún ó bá lè ṣọ́ ẹ o. Rántí pé ẹni tá a bá pè ní fọlọ́nṣọ́ tó nítọ̀hún wá ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ yóò jábọ́ ẹ̀yìn rẹ̀ ó fọjú kéèjà pa lọ. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Nǹkan tó lè ṣe ni kó o máa fọ ọwọ́ rẹ lóòrèkóòrè, kó o wá ọṣẹ gidi, kó o fẹ́ ṣe kákàsálẹ̀ fọwọ́ ká fọwọ́ lẹ̀ ni mò ń sọ o. Ó fọ̀ ọ́ dáadáa, wàá dúró bíi ìṣẹ́jú àyá 20 kó o tó ṣan ọwọ́ rẹ. Tó o bá ti fẹ́ sín, máa sín sínú ibi abíyá rẹ báyìí mọ́ ìgúnpá, ibẹ̀ ni kó o máa sín sí tó o bá ti fẹ́ sín o. Kó o sì dẹ́kun à ń kọwọ́ bọmú, à ń kọwọ́ bẹnu, à ń kọwọ́ bojú ní gbogbo ìgbà. Tó bá ṣe é ṣe kó o mú aṣọ pélébé dání tó o máa fi ṣàwọn nǹkan wọ̀nyí. Àwọn nǹkan tó o lè ṣe kó o fi dáàbò bora rẹ ni mò ń wí fún ọ̀hún o. Kó o sì wá wò ó. À ń sáré káàkiri pé mo fẹ́ sáré débi, mo fẹ́ sáré débi. Àsìkò tá à ń ṣerú rẹ̀ kọ́ yìí o. O ní láti ṣọ́ ara rẹ kọ́ lọ́wọ́ bá lè ṣọ́ ẹ. Sì wá wò ó, gbogbo ohun tí wọ́n sọ pé bó o bá ti fi ọsàn wẹ́wẹ́ sínú omi gbóná àbí tó o mu jíńgà kan yóò pa coronavirus. Ó tanra rẹ, ó tanra rẹ. Ọ̀pọ̀lọpọ̀ tó ń rí ohun tí wọ́n wà ń gbòòrò wọ́n lè gbé àìsàn lára kó o mọ̀ mọ̀ kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní wúkọ́ àbí tí wọ́n ń sín tàǹwí yìí. Àìsàn ohun ti dénú ẹ̀dọ̀fóró wọn, ó ti ń ba nǹkan jẹ́. Ni mo ṣe ní ojú lalákàn fi ń ṣọ́rí, ojú lalákàn fi ń ṣọ́rí o. Ẹni tí ò níyẹ́ èdégbò ẹ̀yìn bó o bá kó àìsàn náà ní ìsìn Ọlọ́run má jẹ́ a rí. Gbogbo àwọn ilé ìwòsàn tíjọba láwọn pèsè ilẹ̀ wọ́n lè mọ́ ráyè tiẹ̀ o. So rántí Yorùbá ní ọmọ tálákà ṣàìsàn ayélálákọ̀ọ́rí gbèsè ẹ̀dẹ́, bó bá sọ ọmọ olówó ni wọ́n á ní bàbá ẹ̀rọ́jú fata sẹ́nu. Ọwọ́ rẹ lẹ̀mí rẹ wà, sì dì í mú dáadáa. Ronú sí dáadáa o.